ilé ayé yìí ìbá ṣe wípé Ọlọ́run ọba tó dá wa síbẹ̀ ìbá ṣe wípé ẹ máa kọ̀ǹsọ́ọ̀tì àwa èèyàn tí ó fẹ́ rán sáyé kó tó di pé ó dá wa sáyé ni ọ̀pọ̀lọpọ̀ wa ò tiẹ̀ ní fẹ́ wá ká ní Ọlọ́run tiẹ̀ ti gbé kó tó di pé Ọlọ́run rán anybody wá sáyé àkọ́kọ́ sílẹ̀kùn ayé lẹ̀ pé o location tó ń lọ nù ibẹ̀ lọ mo fẹ́ rán lọ bẹ̀ tá a wá rí i bóyá àsìkò tọ́lọ́run sílẹ̀kùn bẹ̀ lẹ̀ location ti rán èmi lọ wọ́n ń pàgò lọ́wọ́ ńbẹ̀ tí wọ́n ń dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ara wọn ó ti yé yín kí á ní yarí mọ́ Ọlọ́run lọ́wọ́ pé ẹ̀sà ń lè lọ ẹran ẹlòmíín sà. àbí nígbà tó máa sílẹ̀kùn tó máa Ọlọ́run fẹ́ rán ẹ̀yin ìgbà tó máa sílẹ̀kùn fi dẹ́ ń lọ ọba sílẹ̀kùn Òṣòdì ó sílẹ̀kùn Òṣòdì lẹ̀ wọ́n táwọn agbèrò tí wọ́n ń dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ dráìvà àbí tí wọ́n ń gbé dráìvà ṣépè tí kọ̀ǹdọ́tọ̀ náà ń ṣépè fáwọn èrò pé àbí kò fẹ́ dáa fún ya àbẹ́ fẹ́ ṣòfò ni àbókù fẹ́ pàyà ẹ̀ ni kí á lẹ́sọ̀ fọlọ́run pé ẹ̀sà ṣébi dẹ́ ẹ fẹ́ rán mi lọ rí ẹ̀sà ẹ̀jọ̀ with due respect ẹran ẹlòmíì mi ò lè lọ sá gbogbo wa la bá disobey Ọlọ́run ó ṣeé ṣe Ọlọ́run gan àbá yẹn ọgbà ni because Bíbélì sọ pé ẹ wá ẹ jẹ́ kí á dá ènìyàn ní àwòrán ara wa Ọlọ́run ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àwòrán Ọlọ́run ni wá a jẹ́ wípé Ọlọ́run gan tó wá dá wa èèyàn tó dá torí ọgbà ni wá àwa èèyàn àwa gbogbo àwa tọ́lọ́run dá jẹ́ńtù ọgbà wà àwọn gíran ọgbà wà àwọn kan ọgbà àwọn ojú ló wà àwọn kan ọgbà ni wọ́n nínú ṣùgbọ́n wọ́n jẹ́ǹtù lójú sódì àfọ gbogbo wa n ti ń jẹ́ èèyàn ọgbà ni wa gíran ni gbogbo wa kọ wá mú mi rò pé Ọlọ́run tó dá wa gan sínsì tó ti jẹ́ pé àwòrán ara rẹ̀ ló dá wa a jẹ́ pé Ọlọ́run gan ọgbà ni ọgbà lọ́lọ́run àwa àwòrán ọgbà rèé bá disobey Ọlọ́run pé ẹ̀sà á lè lọ rán ẹlòmíì tí wọ́n bá pè mí ṣó mi ní kíní àbí ṣó mi níbi tí Nigeria police tí wọ́n ti ń harass àwọn protesters ó tẹ̀ wá lọ jẹ́ paríparí ẹ̀kọ́ lọ jẹ́ pé àsìkò tí àwọn Nigeria soldier tí wọ́n ń yìnbọn pa àwọn protesters ní Lekki toll gate Ọlọ́run wá lọ sí ilẹ̀kùn ayélẹ̀ pé wò ó lọ Nàìjíríà wò ó mi ò rí tí wọ́n fáyà àwọn èèyàn tàwọn àti Nigeria flag lọ́wọ́ mi nírò pé mi pé ẹ̀sà àṣebi dẹ́ ń rán mi lọ rèé à ń gbẹ mọ̀ pé ẹ fẹ́ kí n jíṣẹ́ tẹ́ ẹ fẹ́ rán mi ẹ bá kú má tiẹ̀ wulẹ̀ bọ́dà láti rán mi lọ because what is the essence of sending me to this place lónìí wọ́n dábàjínà tù mí mo padà wá lọ́la láì tí ìjíṣẹ́ tẹ́ ẹ rán mi ẹ̀sà ẹ̀ràn ẹlòmíín sà. àwọn Ọlọ́run kì í kọ̀ǹsọ́ọ̀tì ẹnìkan Ọlọ́run wà ọmọ ń dọ́dá ọmọ pé àní gbà ọyá fi dùdú bọ̀ á lójú kì í sọ fẹ́ nìkan àwọn bára wa nú ayé náà ni àbájáde ti bára wa ń bẹ̀ àgbà kámú because you don't have option than to take kámú ó ti rán ọ wá ná sì lè dí ọba sì nídìí ò lè bínú para rẹ nítorí tó Ọlọ́run ọgbà burúkú lọ́lọ́run ibi tọ́lọ́run tún wá lọ́lọ́run sán lórí sí ẹsẹ̀ àdádì bá mi ẹ mọ́ bínú o àwọn dìdìrìyàn ní mọ́ pé Ọlọ́run ọba mi ò máa wà dá ṣé bàbá tó wá dá mi ò wá ní mèrè ṣé ìjà ni bàbá mi ò wá mọ̀ ẹ wo ẹsẹ̀ àdádì ọgbà burúkú ní sà nígbà tẹ́ ẹ kọ̀ǹsọ́ọ̀tì wa kẹ́ ẹ fi ibi tá à ń lọ tẹ́ ẹ fẹ́ rán wa wá hàn wá tẹ́ ẹ fi rán wa wá nígbà tá a tún wá débẹ̀ tán tí gbogbo wa wá fi ka àbámọ̀ bẹ́nu tẹ́ ẹ mọ̀ pé tí ọmọ tuntun bá délé ayé ìjọ tó dé gan igbe tí ọkọ̀ọ̀kọ̀ mú bẹnu òun ní igbe mo wọlúwẹ̀
mo wọ̀lú ẹ̀ mo wọ̀lú ẹ̀ mo wọ̀lú ẹ̀ mo wọ̀lú ẹ̀. ìgbé tí ó mú bẹnu ni àgàgà kó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n ń bí sí Nàìjíríà ìlú àwọn ọ̀gbà tí àwọn tí a ti ní pírẹsidẹ́ǹtì ọ̀gbà tí vice president ti ń jẹ́ ọ̀gbà tí senate president ti ń jẹ́ ọ̀gbà tí inspector general of police ti ń jẹ́ ọ̀gbà táwọn general abẹ ọ̀gbà ni wọ́n gbogbo àwọn chief justice ọ̀gbà everybody pastor ọbẹ̀ ọ̀gbà àbá ọbẹ̀ ọ̀gbà gbogbo wa pátápátá ọ̀daràn ni wá. lẹ́wọ̀n pé olórin kan kọrin njọ́ kan jò ní wọ́n gbàgbé ọmọkùnrin tí ń kọrin tàkásùwé dọ́kọrin ó ní criminal ní gbogbo wa ó yẹ kán arrest gbogbo wa ó ló yẹ kán ti gbogbo wa mọ́lé ó wá parí ẹ̀ pé gbogbo wa ni criminal. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ìjọba àpárọ̀ ni ṣé gbogbo wa wà kì í ṣe criminal ọ̀daràn ní gbogbo wa àti olórí àti gbogbo àwa tá a jẹ́ àtàwọn leaders àtàwa tá a jẹ́ citizens tá a jẹ́ masses gbogbo wa pátá ọ̀daràn ní gbogbo wa. ká ní àjọ àgbáyé ká ní wọ́n lè rí ibì kan tí wọ́n máa build mass prison ó yẹ kí wọ́n arrest gbogbo àgàgà àwọn international police àwọn Interpol ó yẹ kí wọ́n arrest gbogbo wa tá a wà Nàìjíríà àti president àti vice president àti senate president àti speaker àti àwọn gómìnà gbogbo àti gbogbo pátápátá wọ́n palẹ̀ gbogbo àmọ́ Nàìjíríà kankan tiwa kan kò nídìí pé wọ́n ń kó a lọ kóòtù kí wọ́n kàn sáwa sí gbaga pé gan sáwa sí gbaga bí ọ̀daràn gidi. Yes, because somebody will not just wake up and suddenly become a criminal or international criminal. àbí kó wá dépò díẹ̀díẹ̀ náà àwọn graduate àwọn tí à ń yàn sípò ní Nàìjíríà tí wọ́n jẹ́ adarí wa lónìí láà ń sọ pé wọn ò ṣe dáadáa pé wọ́n dájú ẹ jẹ́ bí ẹ mọ̀ pé ọmọ yìí dédé di notorious armed robber lójijì ń gbé kéèyàn ọmọ jí ẹran yọ jí ẹran jẹ inú pọ́ọ̀tù ọbẹ̀ náà ní ti bẹ̀rẹ̀ láti kékeré bí eré wọ́n sì ní kékeré ló yẹ ká ti pẹ̀ ká àrókò torí tá a bá tètè pa bọ́ bá dàgbà tá ìbọn ńláńlá ní ọmọ gbà lọ́wọ́ ẹ̀ ni. The leaders grew up from in the midst of us. àárín wa náà ni wọ́n ti dàgbà tí wọ́n wá di ọ̀daràn tí wọ́n jẹ́ lénìí tí wọ́n dáhùn lójú dájúdájú ó ṣeé ṣe bẹ́ẹ̀ mi pẹ̀lú rẹ̀ náà wọ́n bá dàgbà pẹ̀lú rádaràdá tá a jọ jẹ láàrin ara wa yìí tá a wá sọdí ń lè bára wa nípò táwọn tòní wà yìí ó ṣeé ṣe kọjá pé ìwà ọ̀daràn táwọn náà ń hù ní àmọ́ sódì àfọ̀ ọ̀daràn ní gbogbo wa àgbádùn ìwọ tó níjọba àwọn tòní gan ọ̀rọ̀ táwọn ń sọ nínú tẹlifíṣàn lénìí tí wọn ò fẹ́ kẹ́nìkan ó criticize wọn ẹnìkan àwọn kan ti sọ nínú tẹlifíṣàn lánàá tí wọ́n torí ẹ̀ tí wọ́n fẹ́ sọ̀kòlù TV tẹlifíṣàn òun ni ó di ti ń gbé àwọn náà jáde lónìí èyí tó wá ju èyí tí àwọn tàná sọ òun làwọn ń gbénú tẹlifíṣàn sọ nísìn bí mi pẹ̀lú rẹ̀ náà bá dàgbà pẹ̀lú rádaràdá tá à ń ṣe láàrin ara wa nísìn tá fortunately bára wa nípò táwọn wà ó ṣeé ṣe ká tún ṣe ju tiwọn lọ so therefore ọ̀daràn ní gbogbo wa criminal ní gbogbo wa ọgbà ní gbogbo wa pàápàá jùlọ àní bí ọmọ tuntun bá wọlé lọ́pọ̀ ń jọ àbá bí ọmọ tuntun sáyé sẹ́ ariwo mú wọ̀lú ẹ̀ mú wọ̀lú ẹ̀ mú wọ̀lú ẹ̀ mú wọ̀lú ẹ̀ àgàgà kọ́ lọ jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà túmọ̀ rẹ̀ náà ni pé mo wọ̀lú àwọn ọ̀daràn mo wọ̀lú àwọn gidi kan kú mo wọ̀lú àwọn ọ̀gbà mo wọ̀lú àwọn ọ̀dájú ariwo tó mọ tuntun tí wọ́n bá bí sí Nàìjíríà ẹni tí mo panu yes Ọlọ́run tó wá fi jújú bọ̀ á lójú ńgbà tí ò kọ̀ọ̀kan sọ́ọ̀tì wa kò béèrè fóbìnrin wa kó tó rán wa wá sílé ayé nígbà tá a tún wá délé ayé tán tá a bẹ̀rẹ̀ sí ní regret pé ṣé ìlú àwọn ọ̀daràn tá a wá rè kò tún wá sílẹ̀kùn ibi tá a ti ń bọ̀ sílẹ̀ fún wa pé ká wò ó bóyá ká wo bíbẹ̀ ṣe rí bóyá ká wá padà ṣúùsì pé ká tún wá padà tó ń rò pé wo ìlé dúró ń bí òjẹ́ mọ́ ọ lọ sọ́run ìwọ tó ọmọ bí ò ń lọ tí ó bá nídìí ọmọ pé tó o bá para rẹ you may be nowhere to found so ká mọ manage ẹ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín àti lójú ojúgun ń ṣẹ̀jẹ̀
ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lálẹ́ òní ẹ kú àjálẹ́ láti ìkànnì nílẹ̀ Oòduà TV. Ọ̀tọ̀ lẹ́nu oògùn níkùn torí àpọ̀jù ọ̀rọ̀ irọ́ ní mú wá. Èmi ò sì mẹ́jọ púpọ̀ rò òun ò lókun ẹjọ́ òun ò lẹ́kẹ̀ẹ́ àròyé. Ẹnjú máa ń dòdì kọ bẹ́ẹ̀ bá bomi sí mi lẹ́nu láti ìsìn ilé ọ̀la yìí mọ́ ìbẹ̀lẹ́ bá èmi pé tí wọ́n bá bomi sí mi lẹ́nu tí wọ́n bá ní kí n mọ̀ fẹ́ ná èyí mọ̀ fẹ́ náà yóò mọ̀ jò omi ò sì ní jábọ́lẹ̀ kó rúpa náà Ọlọ́run ni kì í ṣe èèyàn.